èmi ọwọ́ mọ èmi gbúrú ẹ̀ mo sì wà lọ́mọ èkéyìí tí ìdàgbà tó báyìí ṣé wàá rí ẹni tó jẹ́ àkọ́bí bàbá tèmi tí mo pè ní ejimẹ́tì pẹ̀lú rẹ̀ ọwọ́ abímọ bàbá yẹn bí ọmọ òun náà tèmi lọ bọ̀dábọ̀dá mi ní ń pè é kọ́dà ìjùlọ wọn ìsọdún bá lọ kí ẹsẹ̀ mẹ́jọ olórí àwọn tí wọn gbígbẹ́ ìlú wa wọ́n wá pè wọ́n pé alájì yẹn bọ́dà mi yẹ pé ọlọ́run dáre yẹn sún yẹn mára torí pọ́ mọ ejimẹ́tì ọmọ ọ̀rẹ́ rẹ ní tọ́ba tí wàá fẹ́ kọtíra yóò pè ọlọ́run fún bọ́dà mi yẹn ní làákà yìí tó ọmọ kéwúké tọ́ba tí fẹ́ kọtíra yóò pè ọba kọtíra yọba sí kankan wọ́n wá ní bọ́dà mi ẹ̀dá kún mọ́ ń gbúrò bàbá kan tẹ́ ń pè ní lọ́ndà ni wọ́n sì lè máa lọ́dọ̀ wọn bàbá sì máa ń sọ fọ́mọ kí wọ́n àwọn ọ̀nà ṣé mọ́ ni ọ̀nà ìdọ̀kọ̀ mẹ́rin ni wọ́n ń gbé láyé gé tọ́ba sọ̀rọ̀ àjẹ̀nú tó ṣe dáwùtù so nbani la mo fẹ́ ma broda nbani tí ba de lọ ma pè mo wá mi broda bi mo fẹ́ ma abayin jọ kan lọ wani Imran kálọ wa lọbẹ lẹni mo bá tẹ̀lé wọn ọmọ ìkẹyìn tí ìdàgbàsọ yàrá tá a bá sọ̀rọ̀ náà ti ṣe fún sígbà yìí ẹ̀yọ́ kò ní ojú rí mi ẹni kò mo sì kéré bá dọ̀ mo dùkú lẹ́gbẹ̀ẹ́ kaba yìí ẹni bá ma dọ́dọ̀ bàbá àwọn abájá dọ́dọ̀ rẹ̀ yóò ti ma bí ó ti rọ̀ gbọ̀kú kalẹ̀ rẹ̀ tí ó jòkó àwọn èèyàn ṣe kí ni wọ́n pè sí ni ibi àwọn èèyàn tó pè sí ẹnì káwá kọ́lé kàdí káwá wọ́n ló ti mọ nẹ́kàlí tó akọ nẹ́kàlí wa ọwọ́ ní kí n nẹ́kàlí ìyẹn bèrè kí pòfẹ́sọ̀ ṣé nẹ́kàlí yìí pé àbí òpè pòfẹ́sọ̀ ní kí ló wà ń bẹ̀ yẹn kí ló tó kó wa ìyẹn bá ń kà lọ́ba ní nẹ́kàlí ìfòrítù nìyẹn nẹ́kàlí yẹn ò lè jẹ́ mọ́ ìfòrítù ti kú dò ní ìfòrítù ti kú dò ní ó ti kú ó ti sọ fún mi pọ́ kú ó dẹ̀ ń pè kò ní dé lóhun tó ló ti kú àwọn ọmọ ẹ̀ lè ṣe tó ń ṣe àwọn ọmọ ẹ̀ wọn lè ṣe tó ń ṣe ẹnìkan wá dà pé professor ìfúrí tó ó lè tọ́ bá súnlẹ̀ ló gbà ó tún wàláhì wa rabbil Kaaba wàláhì ó lè yí tọ́ bá súnlẹ̀ ló gbà ẹnu ẹ̀ ni mo ti gbọ́ láti lè tẹ̀ ṣe mú ẹ dàpọ̀ ẹni ó sọ̀rọ̀ bàbá. àwọn èèyàn sì gbọ́dọ̀ bẹ̀rù Allah subhanahu wa ta'ala ohun tó bá ní ṣe pọ̀ pẹ̀lú ìkọ̀kọ̀ àti ìpamọ́ tó bá ní ṣe pọ̀ pẹ̀lú al-ghaib àwọn ọmọ tí wọ́n ń ṣe ọ̀rọ̀ afẹ́mìrìnlẹ̀ ìkiri nìsín kẹ́ lè rí àìgbádùn àti àìlálàáfíà àwọn ọmọ yìí so láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n dé irú ọ̀rọ̀ yìí kẹ́ máa ṣí ẹ̀rẹ̀ so àǹfààní wo ni ọ̀rọ̀ táfẹ́mìrìnlẹ̀ à ń sọ yìí nìsín àǹfààní wo ló fẹ́ ṣe fún àwọn èèyàn ìwúlò wo ni àwọn èèyàn fẹ́ rí ń bi ọ̀rọ̀ yìí nípa pé ìfìrítò kò tí ì tó kinní kan tó kú kò tí ì ṣe kinní kan tó kú so ní ìtọ́já sí pé ó ní ṣe pọ̀ pẹ̀lú kọ̀kọ̀fà so ẹ wá tún ṣe ẹ̀rẹ̀ tí wọ́n fi ń ṣe fáàlì ìsọkúsọ ọ̀rọ̀ gbáà ní táfẹ́mìrìnlẹ̀ à ń sọ yìí kódà ìsìnà àtànù ni so ibi tí wọ́n tún wá fẹ́ jó mọ́ gan-an ipe ibẹ̀ làwọn ti bọ́ in tí wọ́n fẹ́ fi ṣẹ̀rí kìí ṣe tó yá sí pé mùsùlùmí kan tó lọ́pọ̀lọ́ gbọ́dọ̀ gbà lẹ́rìí lọ́wọ́ àfẹ́mìrìnlẹ̀ fẹ́ mú ẹ̀rí lórí pé àwọn sọ pé ìfírìtì ti kú ó wá já sí wípé professor ọlọ́run dáre ọ̀pìndán magician òun ni wọ́n fẹ́ wá fi mú ẹ̀rí pé àwọn fi ń sọ pé ìfírìtì ti kú ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe ọ̀rọ̀ yẹn so ó ń fi hàn pé ẹ̀ gbádùn rárá àti rárá ẹ̀ lálàáfíà rárá àti rárá ẹ̀ máa tẹ́ ń ṣe nígbèsí ayé yín kálọ́ bẹ́ẹ̀ dà kó tọ́ yín sọ́nà. sẹ́yìn ó yà wá tó bá ti ṣe ìṣẹ́kù sẹ́yìn kò ní jẹ́mọ́ ọlọ́run kò ní mọ́ ẹ̀rẹ́ ha gbogbo tí bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ìyàwó nígbà tí ìyàwó ọlọ́run àti ìṣẹ́ àǹtẹ̀rẹ̀ àìsí ìdèbí náà yà wà ní tínú wà ní ìṣẹ́ ìṣẹ́ òṣù. kò sẹ́ni tí ó jà sí eléyìí pẹ̀lú yàn Afẹ́mìrìnlẹ̀ ẹ má máa sọ̀sọ́kùsọ tẹ́ bá ti wá sọ̀sọ́kùsọ tán kẹ́ wá máa wá ọ̀nà àti justify rẹ̀ ń gbogbo ọ̀nà so ẹnìkan ò lè jiyàn sí pé àwọn àlìjẹ̀nú wọn kú kò sẹ́ni tó gbọ́dọ̀ jiyàn sí torí ẹ̀dá ni wọ́n àlìjẹ̀nú wọn kú náà so torí nínú àwọn tá ń lọ́bẹ̀ ẹ̀dá ni wọ́n à lè máa gbé títí láíláí wọ́n à lè máa gbé forever wọ́n kú náà ni oye náà Ànábì sọ́lámù fi rinlẹ̀ ipe allọ́bẹ̀ ẹ̀dá nìkan ni alààyè tí ò ní kú ọmọ ènìyàn àtàlìjẹ̀nú wọ́n kú ọ̀rọ̀ Ànábì nìyẹn àmọ́ ibo wà lànàbì ti sọ pé ìgbà báyìí ni ìfìrìtì ó kú ibo lànàbì ti wípé ìfìrìtì kú so ìmọ̀ mú ẹ̀rí síbi tí ò sí ẹ̀rí òun náà ni gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí òun náà ni gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe pé Al-Qur'ani sọ pé kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram na'am bẹ́ẹ̀ ni Al-Qur'ani sọ àmọ́ ibo Al-Qur'ani ti sọ pé ìfìrìtì ti kú ibo Al-Qur'ani ti sọ pé ìgbà báyìí àsìkò báyìí ni ìfìrìtì ó kú ẹ kàn máa da ẹ̀sìn rúmáwìyàn lójú ẹ máa dọ̀rọ̀ rúmáwìyàn lọ́wọ́ so eléyìí ni ìsìn kìí ṣe ẹ̀rí fún ipẹ́ kílèmù ipẹ́ ìfìrìtì ti kú so Al-Qur'ani sọ̀rọ̀ nípa ìfìrìt Al-Qur'ani dákọ̀ rẹ̀ oye qala ìfìrìtun minal jinn oye ìfìrìtun náà àwọn àlìjẹ̀nú
ó sọ pé that is gẹ́gẹ́ bí Allah bẹ̀ẹ́dà ṣe sọ pé ìfúrítì sọ nínú Suratul Naml. So tó ń ti bá Allah bẹ̀ẹ́dà ṣe dákọ̀ rẹ̀ nínú Qur'an al-Karim, Allah bẹ̀ẹ́dà ò sọ ìgbà pàtó báyìí fún wa pé ìgbà tí ìfúrítì ó wà kúrè o. So ẹ̀yin lẹ́wà ṣẹ̀ṣẹ̀ fẹ́ nímọ̀ rẹ̀ tẹ́wà sọ fún àwọn èèyàn àbí ẹ kàn máa fọpọlọ àwọn èèyàn ṣeré. tá bá sọ̀rọ̀ ní ìsìn wọn máa sunkún káàkiri pé wọ́n sọ̀rọ̀ ságbà àfà, àwọn ìsọkúsọ tó so papọ̀ mọ́ ìgbàgbọ́ tẹ́kàn máa wí káàkiri. So kálá Kùránì bá sọ pé báyìí ni o ìgbà tí ó kúrè o, àbẹ́yí súnà nẹ́bì fún ilẹ̀ pé ìgbà tí ó kúrè o tó wá ṣe déédé àsìkò tá a wà yìí, kò sẹ́ni nǹkan tí ó mọ̀ bá yín fa nǹkankan, kò sẹ́ni nǹkan tí ó mọ̀ bá yín dragin kankan. Oye àmọ́kẹ́ wá fẹ́ máa múrò àwọn àyà báyẹn fẹ́ fi ṣẹ̀rí pé ẹ kílèmù pé ìfírìtù ó ẹsẹ̀ kú kò tí ì pẹ́ o nǹkankan bó lẹ́ ti mà. So ẹ wá fẹ́ máa mú àyà wá tí ò ní nǹkankan ṣe pọ̀ pẹ̀lú kílèmù yín rárá àti rárá. Ẹ má ṣe báyẹn kó dá ẹ bẹ̀rù Allahu azza wa jal. So oye ẹ gbọ́ àfẹ́mìíràn sọ pé ibi tí nǹkan ti dàrú márùn yẹn lọ́wọ́ fẹ́ yanjú rẹ̀. Okay. Ọ̀rọ̀ ọkọ̀ ni ọwọ́ ìwà láti kó lòun sí máa ọlọ́dún lájọ́ kan. Wọ́n lè dáwọ́ ìrìn ìdáwọ́ ìjẹ́ ìwà ìtọ̀ àdúgbò olórí àwọn aláìsàn tó kì í jáde o. Ẹlẹ́yìn àbájọ owó bí ṣe sáyọ̀ rẹ̀ àti ìwà ikú àti ilẹ̀ orí túkì àmọ̀ tẹ́lẹ̀. Nígbà tí wọ́n lè lọ balance tó sì lọ́rọ̀ ọ̀rọ̀ bá láì tẹ̀lé kò sínú kẹ́kù. Ìṣe òyàwó èèyàn rí ìsàlàyé ẹ̀sìn. Ẹ gbọ́ àfẹ́mìíràn sọ pé ọ̀rọ̀ ká sọ pé àlìjẹ̀nú kú ọjọ́ báyìí ló kú ipe kò sínú géèbù, kódà ó wà nù géèbù dáadáa. Bẹ́ẹ̀ ni ó wà nù géèbù dáadáa. Oye ń sì prove ẹ̀ fún ipò wà nù géèbù. Iṣẹ́ òyàwó èèyàn rí ìsàlàyé ẹ̀sìn. Ṣé ìṣà tó ní géèbù méjì? Mélòó ń géèbù? À ń pè géèbù kan ní géèbù mọ́tìlá. Kini jẹ́ géèbù mọ́tìlá? Ìsàfàrà Allah bihi subhanahu wa ta'ala. Kòsìkòlò àfẹ́ni bá fẹ́ fèsì. Àfẹ́ni bá fẹ́ segin ni. Káma bèrè jọ̀lá ìyá mọ̀ bẹ̀rẹ̀. Sáré. Àwọn géèbù mọ́tìlá kúkọ́ dé. Kòsìkòlò ní sọ́yọ́ sọ àbí kọ́sọ́lé máa dẹ́sí. Sọ́wọ́n lọ sẹ́dá. Ọwọ́ ti géèbù kẹ́kẹ́ pẹ̀lú géèbù nísìbí. Géèbù kí mo bẹ̀rẹ̀ nísìbí ni. Lọ́dọ̀ ti ẹni géèbù lọ́dọ̀ tẹ̀lé òní kì í ṣe kí ni. Kì í ṣe kí sẹ́wọ̀n géèbù nísìbí àwọn mutakasisun. Àwọn tó bá ti sọ́lá ìsìlẹ̀ ìjà wọ́n máa tẹ̀ ọ́ lọ́dọ̀ fún táwa tá a kọ òní ṣe kí ni. Báyìí náà ọ̀dà ìyàwó rẹ̀ lóyún. Ó gbé lọ sí ọba dàdúgbò rẹ̀. Ọba ti sánù. Sẹ́wọ̀n kankan tó kó lómi kó lómi ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ti sánù kí ló wì. Wọ́n lọ kọ̀ tọ́ba ní kí ló gbà ní. Ọkùnrin ní sẹ́wọ̀n kókó wà lómi kọ́lẹ́ ẹ̀kọ́ mà ọlọ́dún. Àmọ́ àwọn eléyìí kẹ́kọ̀ọ́ ọmọ tí mà wọ́n ti ṣe kí ni. Wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ sẹ́jà ọ̀tọ́ bá kọ̀ ọ̀rọ̀ okùnkùn yìí sọ fún àwọn tó fi ẹsẹ̀ láti ṣe lóṣèlú kí lọ́wọ́ kí bá dáa pẹ̀lú bàbá yọmọ bẹ́ẹ̀ ni ọ̀sán ọ̀dọ́ ìbòjì yọmọ àwọn afáàjì sọ̀rọ̀ àwọn sẹ́wọ̀n kẹ́lẹ́ ti ṣe náà tẹ́tù sọ́mu tẹ́tù bàlágà táwọn àkọ́kọ́ sáyẹ́nsì táwọn àkọ́kọ́ ìyára sẹ́wọ̀n káwọn kan náà pẹ̀tẹ́ ńkọ́ nínú ìdí ní wọ́n wà níyà wọ́n wà ní òsì wọ́n wà ní òsì 1987 bàbá mi ọlọ́wọ́ tó kọ́ bàbá mi ọlọ́wọ́ tó kọ́ ẹni tó kù lápò yàrá yìí pẹ̀lú ọmọ tó kù lókè ìṣòro ẹ ti wọ́n sọ́ra wọn. ó ti wá pọ̀ lẹ́sẹ̀ ó kọ́ láti ìṣòro ọdún kì í ṣòro ọdún wọ́n ti tẹ̀síwọ́n ọdún kí kò tó mọ̀ náà bá ní ọlọ́ọ̀kọ́ ní bùrìtì ní wàá ọ̀hà níyà ó sì kọ́ bẹ́ẹ̀ ọ̀nà India ó sì kọ́ ní India ọ̀bà mẹ́ta lọ nígbà tí wọ́n parí gbogbo kíní ọ̀bà bòmí náà níbi ìrìn bùrìtì ní wàá wà níyà ó sì kọ́ gbogbo lẹ́yìn báyìí lọ́wọ́ bí wọ́n bá kọ́nà kọ́nà wọn ọlọ́dà yìí ó sì jẹ́ gbogbo lẹ́yìn báyìí lọ́wọ́ bí wọ́n bá kọ́nà wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lú nígbà nígbà èmi ọwọ́ gba ìdílé rẹ̀ ó sì wọ́n lọ́wọ́ sí ìdí ìjọba tó báyìí sẹ́wọ́n ayé ní tó jẹ́ àkọ́bí bàbá tèmi tí mo pè ní ìdí ìṣòro ọwọ́ àti bẹ́ẹ̀. Tọ́yìb gbogbo ara gbọ́n tí network mi lè má dán torí iná tí wọ́n mú lọ yìí so mo ń lo direct sim mi ní báyìí so yìí ń lo network tí mo máa ń lò gangan gbogbo ara gbọ́n tá fà mí lè sọ ẹ̀rí wọn lórí pé ìfìrìtù ti kú òun náà ní pé ìkànnú àwọn so ẹ̀rí àfáìmọ́ ilẹ̀ lórí pé ìfìrìtù ti kú tí wọ́n sọ òun ní pé ìkànnú àwọn ọ̀pìndán ìkànnú àwọn ológun ìkànnú àwọn alálìjẹnu ilẹ̀ Yorùbá Professor Ọlọ́rundáre ipò kọ́ ń pa ìmọ̀ àlìjẹ̀nú
àti ruhaniya. Àkọ́kọ́ náà ẹni ká fáìmù rẹ̀ sọ̀tà ni Professor Ọlọ́rundáre fún yín. Oye Professor Ọlọ́rundáre yìí fa àṣírí kan bẹ táwọn èèyàn ń gbé káàkiri ilẹ̀ Yorùbá ń dàkọ àṣírí yàn. Wọ́n ń pe àṣírí kan ní talisman àṣírí àwọn ará India. Oye ìgbà táwa náà fi jẹ́ sínú Súfí táwa náà fi ń wá àṣírí àwa náà wá sí fojú rí báyìí ká tó ṣe kíni ká tó gbọ́n gbogbo ẹ̀ dànù. Professor Ọlọ́rundáre yìí fa oye àṣírí tí mo sọ yìí fa Professor Ọlọ́rundáre wọ́n wà nínú àwọn ẹni tí wọ́n gbé wọlé Yorùbá fa àwọn ìyá láyà ìkọkúkọ àti ohun tó sọ ẹni dé ọ̀tá Allah bẹ̀rẹ̀ dà ló wà nínú talisman yìí. Ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tó bá máa àṣírí so ẹnì kankan ò ní sọ ń pa talisman fún yín àfi kó já sí pé kó jò papọ̀ mọ́ àfi kó já sí pé kó ṣe kíni kó jò papọ̀ mọ́ Professor Ọlọ́rundáre. Oye wọ́n jò papọ̀ mọ́ Professor Ọlọ́rundáre. Now Professor Ọlọ́rundáre yìí wá rè magician ni ọ̀pìndán ni onídán ni ológun ni Professor Ọlọ́rundáre yìí àwòrán wọn la gbé sẹ́gbẹ̀ẹ́ àfáìmúrẹ́lẹ́ yìí. So ọ̀rọ̀ ẹni yìí ni àfáìmúrẹ́lẹ́ àfẹ́ fi prove yìí pé ìfòríìtù ti ṣe kíni ìfòríìtù ti kú. So ọ̀rọ̀ ẹni yìí làfáìmúrẹ́lẹ́ àfẹ́ fi prove ní ọ̀rọ̀ ẹni tó já sí wípé alálìjẹ̀nu ọ̀pìndán magician onídán òun lè fẹ́ mú fáwọn mùsùlùmí lè fẹ́ fi prove fún ẹ pé ìfòríìtù ti kú. Àbá ẹ ṣe ń ṣe báyìí ẹ tún wá fi ń ṣe fáàrí láàrin ibi tẹ́ ẹ jòkó sí pẹ̀lú àwọn ẹni tẹ́ ẹ jọ wà ń bẹ̀ ẹnìkan tún wá ń sọ jáde lẹ́nu wípé ipe kódà so Professor Ọlọ́rundáre wọ́n máa ṣírí gan ṣé nǹkan fáàrí ni gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yẹn ṣé gbogbo tẹ́ ń sọ jáde lẹ́nu yẹn ṣé n tó ṣe fi ṣe fáàrí ni ṣé n tó ṣe fi hírò mọ́yàn ni oye ṣé n tó ṣe fi hírò mọ́yàn ni tọ́ afẹ́mọ́lẹ́lá ẹ̀ wá gbọ́ mi Professor Ọlọ́rundáre tẹ́ sọ pé tẹ́ fẹ́ mú wá fi ṣẹ̀rí pé ìfòríìtù ti kú a lè gbọ́rọ̀ Professor Ọlọ́rundáre to hell with him àti ọ̀rọ̀ Professor Ọlọ́rundáre ọ̀rọ̀ nípa pé àlìjẹ̀nú kan kú àlìjẹ̀nú kan ò kú oye kò nídìí pé àwọn kan tí wọ́n ní tàkásùsù nípa ìmọ̀ àlìjẹ̀nú ni wọ́n ẹ̀ṣẹ̀ máa wá sọ fún wa a nídìí àbùkátà sí. So àlìjẹ̀nú kan kú kò kú kò sí nǹkan kan táwa fẹ́ fi ṣe oye wọ́n ń ṣẹ̀ṣẹ̀ mi tí wọn láàrin wọn tálọ́bẹ̀ẹ́dà sì ti sọ fún wa pé a lè rí wọn wọ́n sì ń rí wa láti ibi tó yá sí pé àwo ò lè ṣe kí ni àwo ò lè rí wọn. gẹ́gẹ́ bí Allah ṣe sọ fún wa ní Qur'an al-Karim ipe ya bani Adam ẹ̀yin ọmọ nabi Adam la yaftinannakum shaitan ẹ má ṣe jẹ́ kí ṣètọ́nù ṣe kí ni kókó fìtínà báyìí. So ẹ má ṣe jẹ́ kí ṣètọ́nù ṣe kí ni kókó fìtínà báyìí kama akhraja abawaykum min al-janna gẹ́gẹ́ bó ṣe jẹ́ okùnfà àti sábàbí ìmú àwọn òbí yín méjèèjì annabi Adam àti ìyàwó Hawa so gẹ́gẹ́ bó ṣe jẹ́ okùnfà ìmú wọn jáde kó nú aljanna. So nítorí kó lè fi ìhòhò wọn kó lè fi hàn wọn Allah bẹ̀rẹ̀ dà wá sọ fún wa pé innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum. Allah bẹ̀rẹ̀ dà wá sọ fún wa pé shaitan innahu yarakum shaitan rí ẹ̀yin ọmọ Adama huwa wa qabiluhu òun àti àwọn ọmọ rẹ̀ so òun àti àwọn ọmọ rẹ̀ wọ́n rí yín min haythu la tarawnahum láti ibi tó já sí wípé ẹ lè rí àwọn oye ẹ lè ṣe kí ni ẹ lè rí àwọn. So Al-Qur'ani ló sọ eléyìí fún wa oye Al-Qur'ani ló ṣe kí ni ló sọ eléyìí fún wa ọ̀rọ̀ nípa àwọn àlìjẹ̀nú ọ̀rọ̀ ń pa àwọn àlìjẹ̀nú nínú àwọn ghaibiyati ni nínú àwọn ohun tó já sí wípé Allah bẹ̀ẹ́dà jẹ́ kó pamọ́ fún wa ni àyàfẹ́ ni tá Allah bẹ̀ẹ́dà bá fi hàn. So gẹ́gẹ́ bó ṣe já sí wípé Allah bẹ̀ẹ́dà ó gba annabi Suleiman láàyè láti já sí wípé kó ṣe kí ni láti já sí wípé kó rí àwọn àlìjẹ̀nú kó sì ṣe kí ni kó sì lọ́lá lé wọn lórí. So gẹ́gẹ́ bí Allah bẹ̀ẹ́dà ṣe gba annabi láàyè láti rí ìkànnú àwọn kí ni ní ìkànnú àwọn àlìjẹ̀nú. So tánà sọlámù dẹ̀ sọ pé tí ìbá ṣe pé bọ́yá so annabi Suleiman tí ìbá sọ láàdúrà tó ti ṣe pé kálọ̀ bẹ̀ẹ́dà mọ́ fún ẹnì kankan ní ọlá tó fún òun lẹ́yìn òun ni ipò òun ò bá de àlìjẹ̀nú yẹn mọ́lẹ̀ àmọ́ nítorí tá annabi Suleiman àdúrà tó ṣe yẹn àná sọlámù túlẹ̀ oye. So báyìí sẹ́nikẹ́ni tó bá fẹ́ wá kílèmù fún wa lásìkò yìí ipe ìkankanú àwọn àlìjẹ̀nú ti kú oye ó gbọ́dọ̀ fi rinlẹ̀ fún wa pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ Allah bàdẹ́dà ni ipò òun rí àlìjẹ̀nú báyìí tó kú oye ẹ lè lọ mú ọ̀rọ̀ common magician lásán oye ọ̀pìndán lásán sáhírù lásán oye ẹ lè lọ mú wá fáwọn mùsùlùmí kẹwàá fẹ́ fi ṣẹ̀rí kílèmù yín pé so ìfèríti ti kú ẹ lè lọ mú ọ̀rọ̀ magician wá kẹwàá fẹ́ fi ṣẹ̀rí. So nítorí níta ìṣe yẹn gan fìtínà ni ó tún jẹ́ lábala ìgbàgbọ́ gidigidi gan táwọn mùsùlùmí ó máa rò pé bá àwọn Professor Ọlọ́rundáre ẹnìkan ni wọ́n tó yá sí pé ó yẹ káwọn mùsùlùmí gbára lé nípa tẹ̀sìn Allah bẹ̀ẹ́dà dé ìbàjẹ́ tó tóbi là ń ṣe fáàlì ọmọ yẹn fìtínà tó tóbi gbà àdánwò tó tóbi gbà rẹ fẹ́ rà fáàlì ọmọ. So ipe wọ́n jọ ọmọ kéwu bàbá yín nǹkan kò sí tó ká àwọn mùsùlùmí pẹ̀lú yẹn àti sọ pé kẹ́ ẹ máa ṣe gbogbo àwọn nǹkan yìí máa tẹ́ bá fẹ́ pèpè ẹ̀sìn bó ṣe yẹ tẹ́ bá fẹ́ pèpè súnà bó ṣe yẹ ẹgbẹ́nu dákẹ́ ẹ má máa dá fìtínà lẹ̀ ẹ má máa dá wàhálà lẹ̀
ọmọ kéwu bàbá mi ni ó lọ síbì kan ó lọ kéwu ó kàn pa àlìjẹ̀nú nǹkan kẹwẹ́ ìgbà tó wá kọ́ tán ó lọ sí India máa dúró àdánwò tí Professor Ọlọ́rundáre yìí fà fáwọn èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n dé láti India àṣírí talisman burúkú yun ogun ẹbọ nífa irinṣẹ́ ẹbọ nífa tó jẹ́ tàwọn ará India kò sẹ́nìyàn kan tí ó sọ ọ̀rọ̀ ń pa talisman yun fún yín tí ò ní jó ti Professor Ọlọ́rundáre yìí mà ọ̀rọ̀ ẹnìyẹn lẹ́wà fẹ́ mú wá fáwọn mùsùlùmí tẹ́fẹ́ fi ṣẹ̀rí pé ìfẹ́rẹ́ ti kú ẹ bẹ̀rù Allahu subhanahu wa ta'ala ẹ pẹ́ Allahu subhanahu wa ta'ala so eléyìí ní sàwọn ọmọ tí wọ́n ń ṣe rẹ̀ wọ́n rí léyìí sí àánú ọ̀rọ̀ tí ó tó ètò àsìkò yẹ kí wọ́n máa sunkún sí làwọn ọmọ kẹtẹkẹtẹ yorí dédé òsì tí wọ́n dákẹ́ mọ́ wà máa bẹ́ bọ́ta wà máa sọ jákujá kújágbàjàgbà ọ̀rọ̀ eléyìí lẹ̀ tún ṣe ó fi hàn pé gbádùn rárá àti rárá so ọ̀rọ̀ eléyìí lẹ̀ tún ṣe lẹ́ ń gbé káàkiri ẹ dákun kí ni fáàrí nínú ọ̀rọ̀ eléyìí báyìí nìṣẹ́ àǹfààní wo lọ́rọ̀ eléyìí ṣe fáwọn ẹni tó yá sí pé wọ́n fẹ́ kàn ṣe so àǹfààní wo ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹn débi tí wọ́n sọ dé. ẹ dákun bàbá ńlá fitina ní tẹni yìí sallallahu alaihi yálà ya fitina ní tafa ní lásán àdéhùn ńlá ilé wallahi alazim. So irú àwọn àfẹ́múrẹ́lẹ́ ayé ni wọ́n tún wá jáde wọ́n máa sọ pé ẹnìkan da ìsàn lọ́bẹ̀ẹ́ dàrú ẹnìkan ṣe fatwa tí ó máa dà àwùjọ rú ọ̀rọ̀ tẹ́ sọ yìí lásán oye ọ̀rọ̀ tẹ́ sọ yìí lásán yálà ya fitina tàdánwò ni ẹni tó bá jẹ́ onílàkàì kan tó bá fẹ́ ṣẹ̀sán lọ́bẹ̀ẹ́ dà bó tiẹ̀ tó fẹ́ ṣe súnà nẹ́bì bó tiẹ̀ oye kódà ó lè ti torí ọ̀rọ̀ yìí kó gba yín dànù pé ṣé àfà súnà sì lélẹ́yìí báyìí ṣé lè sì ṣe súnà báyìí. So ẹ̀wọ̀n kan so kí lẹ fẹ́ propagate gangan nù tẹ́ sọ yìí fìtínà tí ń bẹ nọ́ọ̀rọ̀ yìí ní ìsìnkà táwọn ọmọ aláìmọ̀kan yìí tí wọ́n ń wọ́ káàkiri yìí ó tiẹ̀ ti tayọ pé ẹ tún kílèmù wípé ìfìrìtù ti kú ó ti tayọ rẹ̀ so nákàlí yùn kí ni nákàlí yẹn dó fún ṣé ẹ̀ ń tà àti propagate nákàlí fáwọn èèyàn ẹ̀ ń tà àti propagate àwọn kan tó yá sí pé óyé yóò sọ ẹni di ẹlẹ́bọ ẹ̀ tà ṣé ẹ̀ ń tà àti propagate ẹni àwọn aláìní ronú kan ẹ wá ṣí ẹ rẹ̀ èyí Abdulrahman Albosa náà wá ń tàgì àwọn èèyàn sí ẹni pàmò ilé yóò gbádùn kankan so subhanallah yín sì ń ṣe ní láàánú fún yín so ẹni tó bá rò pé bóyá òun fẹ́ ṣe súnà nẹ́bì tó wá ń rí pé bóyá àwọn ẹni tóun fẹ́ gbọ́ súnà nẹ́bì lẹ́nu wọn rè wallahi ó kàn máa sọnù ó rò pé bóyá òun gbọ́n tó dáa ni ẹ̀yin náà gbọ́rọ̀ ẹ rí pé ìfìrìtì ti kú òun ní pé ẹ̀gbọ́n wọn kan mú àwọn lọ sọ́dọ̀ Professor Ọlọ́rundáre ọ̀pìndán onídán àgbà onídán nífa àgbà magician àgbà sahir so ẹ̀gbọ́n wọn mú wọn lọ síbẹ̀ àwọn èèyàn wá tó rẹ̀rẹ̀rẹ̀ kí ni wọ́n tó ṣe ń bẹ̀ ṣé wọ́n tó kọ́ Al-Qur'ani ni ṣé wọ́n tó ké hadithi ni ẹ sì bẹ̀rù Allahu azza wa jal ẹ bẹ̀rù Allah bẹ̀rẹ̀ tó dáyín fa ẹ bẹ̀rù Allah tó dáyín fa fámìlì ẹ bẹ̀rù Allah fa kẹsì bẹ̀rù àtúbọ̀tán yín tí àwọn ẹni tí wọ́n tó sí ibi ọ̀dọ̀ ẹni tẹ́ sọ pé ẹ fi ṣẹ̀rí pé ìfìrìtì kú tẹ́ sọ yìí nìsín ṣé hadithi ni wọ́n kí ń bẹ̀ ṣé Al-Qur'ani ni wọ́n gbọ́lá yìí rẹ̀ ń bẹ̀ so àbí ìmọ̀ kan tó jẹ́ ìmọ̀ sáráfù tó ṣàǹfààní tí ó léèyàn kò ní bẹ̀rù Allah bẹ̀rẹ̀ àti ìgbẹ́sàn Allah bẹ̀rẹ̀ àyè ìgbọ́sùnà nẹ́bì yìí òun ni wọ́n jókòó ń kí ń bẹ̀ so ẹ wá ní nákàlí ni ẹnìkan mú wá ẹ sì tijú àti lè sọ́jà rìfà ẹ ti ẹ tijú láti lè wí bọ́ta ẹ tijú láti lè wí síta àdánwò lélẹ́yìí o aláya àdánwò lélẹ́yìí Allah bá ẹ̀dà tó láwá kún bí irú àìsàn yìí Allah bá ẹ̀dà ò ní jẹ́ káwà rá padà sáburú bẹ́ẹ̀. ẹgbẹ́ àbí bó o dẹ̀ ń pè kò ní dẹ́ ẹ lóhùn nítorí ó ti kú ṣó yẹ kéèyàn máa pe àlìjẹ̀nú ni fún bùkátà ni ṣó yẹ kéèyàn máa pe àlìjẹ̀nú ni fún bùkátà ni tọ̀ṣẹ́ wá níbi tí mo sọ̀rọ̀ dé yìí ń yà lọ síbi ọ̀rọ̀ Ibn Taymiyyah mo fẹ́ gbé àwọn ọmọ tí wọ́n ṣe nǹkan yìí tí èyíkéyìí nínú wọn bá dìde tó fẹ́ mọ́rọ̀ Ibn Taymiyyah wá kó lè bá a mọ wàhálà tó kú sí. Ibn Taymiyyah rahimahullah àwọn èèyàn máa ń gbé káàkiri ipe Ibn Taymiyyah ní káwọn èèyàn máa pe àlìjẹ̀nú là àmọ́ kò rí bẹ́ẹ̀ àmọ́ ibi tí Ibn Taymiyyah lọ nípa ọ̀rọ̀ àlìjẹ̀nú yùn so àṣìṣe náà ni o so àmọ́ kí ni Ibn Taymiyyah kí ló ṣe ń bi mas'ala yẹn
nípa pé ọmọ ènìyàn bíi tiwa oye ìrànlọ́wọ́ tá a lè wá lọ́wọ́ ọmọ ènìyàn bíi tiwa tó ní kápá lórí rẹ̀ ibi tí Ibn Taymiyyah àti ṣe kíni ibi tí Ibn Taymiyyah àti ṣàṣìṣe láti fi jọ ipe a lè tún wá ìrànlọ́wọ́ àlìjẹ̀nú lórí irú ìrànlọ́wọ́ tá a lè wá lọ́wọ́ ọmọ ènìyàn bíi tiwa. So ó sì mú àyà tí ń bẹ nínú Qur'an al-Karim tálọ́bà ẹ̀dá fi sọ̀rọ̀ nípa Nabi Musa fastaghathahu alladhi min shi'atihi ala alladhi min aduwwihi fawakathahu so al-aya so ipe ẹni tí ó wá láti inú àwọn èèyàn Annabi Musa ó tọrọ ìrànlọ́wọ́ ó wá ìrànlọ́wọ́ Annabi Musa against ẹni tó wá láti inú ọ̀dọ̀ àwọn Fir'aun oye so tó àyà yìí ń bẹ nínú àwọn àyà tí àwọn afa salaf oye àwọn afa sunna tí wọ́n fi ṣẹ̀rí pé so a lè wá ìrànlọ́wọ́ èèyàn níbi tí ó kápá láti ṣe lópin ìgbà tó bá wà láyé tó sì ní kápá lórí rẹ̀ so ibi tí Ibn Taymiyyah àti wá fi tó fi wá ṣàfijọ́ nìyẹn ibi tá a ti lè wá ìrànlọ́wọ́ ọmọ ènìyàn lórí tí wọ́n ní kápá lé lórí ipe a lè ṣe kí ni a lè ṣe bẹ́ẹ̀ náà fún àlìjẹ̀nú so Ibn Taymiyyah ò ní káwọn èèyàn lọ mọ̀ pé àlìjẹ̀nú ní pípé tí àwọn Sufi tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń pe àlìjẹ̀nú so àmọ́ níbi tí Ibn Taymiyyah lọ yẹn náà àṣìṣe náà ni o kò tọ́ rárá àti rárá àwọn ò lè ẹ̀fà gbà wọlé so mo kàn ní kí n lọ àlàyé tó yẹ kí n ṣe lórí rẹ̀ ó ju báyìí lọ àmọ́ mo kàn gbé wọlé ni nítorí táwọn ọmọ yìí tó bá fẹ́ lọ síbẹ̀ kí wọ́n lè bá mọ̀ pé fìtínà wọn kó sí oye so ọ̀rọ̀ táfà mìíràn sọ yìí ipe Ọlọ́run dáre sọ bàbá ńlá ìsọkúsọ ni so àti wípé àlè gbọ́rọ̀ Ọlọ́run dáre ẹ̀rí tẹ́ ti so papọ̀ mọ́ tẹ́ ń sọ ni ẹnìkan gbé nákàlí wá ṣé nákàlí jákujàkun kan fa nídìrí dé nǹkan ta ni nákàlí ta ló ràn lọ́wọ́ ta ni nákàlí ta ló ṣàǹfààní fún ta ni nákàlí wúlò fún nákàlí ò wúlò fẹ́ nìkankan eléyìí lẹ wá fẹ́ fi ṣe ẹ̀rí eléyìí lẹ fẹ́ fi prove intense káì subhanallah káì téèyàn bá níyàn ò ní sọ̀rọ̀ sì ọ̀rọ̀ yín ó sì jẹ́ kéèyàn máa sọ àwọn ọ̀rọ̀ kan tó yá sí pé kò ṣe kinní so abẹ́rẹ́ nǹkan irú ọ̀rọ̀ báyìí ní ìsìn kò jọ àánú létí àwọn ọmọ yẹn o kò jọ àánú létí àfáàmù rẹ̀ lẹ́yà o ẹni tó wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ń pàṣẹ fatwa lórí ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà lórí bí wọ́n ṣe rí ẹ̀rí ma oye so eléyìí ni wọ́n ń rí ìfáàsí gẹ́gẹ́ bí àánú ẹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹran iléyà kò sọ̀rọ̀ ẹran iléyà tí Dr. Sharafuddin hafidhahullah tí wọ́n sọ ń pàǹgbà yẹn ẹjẹ́ mọ̀ pé mas'ala yẹn àwọn ọmọ aláìmọ̀ kan tí wọ́n ń bẹ lẹ́yìn àfáàmù rẹ̀ lẹ́yà yìí ẹjẹ́ mọ̀ pé wọ́n láti máa sọ pé àánú ni Dr. Sharaf ń pèpè lọ sí díẹ̀ tó lè já sí pé ohun tí Dr. Sharaf ń sọ yẹn nípa pé kìí ṣe dandan ká dóde ìmáàmù ká tó pẹran lọ́jọ́ iléyá wọ́n lẹ́rìí lórí rẹ̀ fa ẹ̀rí ń bẹ lórí rẹ̀ so àmì ìtafà ìmúrẹ́dà sọ yìí kò sẹ́rìí látọ̀dọ̀ ànábì kò sẹ́rìí látọ̀dọ̀ Allah bẹ̀ẹ́dà ọ̀rọ̀ pìnà burúkú kan ni wọ́n lọ mú wa àwọn ọmọ yóò rí sí àánú ibi tẹ́sí di pé àwọn ọmọ yẹn ò gbádùn nìyẹn wọn ní àlàáfíà kankan wọ́n jìnnà sálàáfíà gan oye ẹ wá ń fi eléyìí ẹ wá ń fi ń yọ ọ̀rọ̀ burúkú rédèrèdè ọ̀rọ̀ tí ò dá kankan wàláhì kò sí tó dá nú ọ̀rọ̀ táfà ìmúrẹ́dà sọ yìí láti ìbẹ̀rẹ̀ títí débi tí wọ́n sọ dé kò sí nǹkan kan tó dá ń parẹ́ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ àánú ọ̀rọ̀ tí ò dá so kai subhanallah ó mà ṣe àwọn mi ò lè ṣe tó ṣe àwọn mi wọn lè ṣe tó ṣe ẹnì kan wá dà pé bro rọlọ ìwé ìwọ ó lè tọ́ sí ìlú báyìí ó lè wọ́n lọ́ọ̀yì wọ̀rọ̀ bí ká wọ́n lọ́ọ̀yì ó lè tọ́ bá tó lè lù bá ẹni mọ̀ yìí kò lè fi ṣe ló sọ̀rọ̀ bàbá nínú ìlú bí ìjẹ̀bọ̀ ọmọ yẹn wọlé yìí o àwọn ọmọ tó yẹ yẹ wọ́n lọ́wọ́ wọlé ṣe. ẹ̀rí nǹkan àbí ẹ wá ń fi ọ̀rọ̀ tí ó ẹ fi tàwíìdì ṣe fàárí ẹ fi ọ̀rọ̀ tó dáa tó bẹ́sàn lọ́bẹ̀ ẹ̀dà mu ẹ fi ṣe fàárí ọ̀rọ̀ alẹ́lìjẹ̀nú lẹ̀ wá fi ṣe fàárí ọ̀rọ̀ ọ̀pìn dán ọ̀rọ̀ onídán ọ̀rọ̀ magician lẹ̀ wá fi ṣe fàárí tún bẹ̀rẹ̀ pé ọmọ rẹ̀ nílẹ̀ ìbò ní ti ń ṣe káà subhanallah tó lọ́bẹ̀ ẹ̀dà yóò wò yín sàn ẹ̀dà kù labasa tahur inshallah lọ́bẹ̀ ẹ̀dà yóò bá wa wò yín sàn so ẹnìkan sọ pé so SMB is correct about what he said about Ibn Taymiyyah kí lè lẹ́yìn correct ní kò ka fún ní kò ka ibi tó wà fún oye ní kò ka ibi tó wà fún olódò so ohun tí ò lè rárá àti rárá ní kò ka fún kó kà má tó ẹjọ́ fún ẹ̀yàn ọmọ yẹn oye kó kà má tó ẹjọ́ fún ẹ̀yàn ọmọ yẹn correct kí ni láàrin ìṣẹ́jú kan òun lórí tá a ti yanjú ohun tí Ibn Taymiyyah sọ nípa masala àlìjẹ̀nú yẹn so Ibn Taymiyyah kò sí nǹkan tó ti sọ pé kí wọ́n máa pe àlìjẹ̀nú gẹ́gẹ́ bí àwọn Sufi gẹ́gẹ́ bí wọ́n ṣe wá máa pe àlìjẹ̀nú tí wọ́n máa Ibn Taymiyyah ò nírò rí yẹn kódà ó tún tako gidigidi gan ni Ibn Taymiyyah ò nírò rí pé kí wọ́n máa wá ìrànlọ́wọ́ àlìjẹ̀nú níbi tẹ́nìkan ò ní agbára so ibi tí Ibn Taymiyyah ti lọ ní pé so ní ìsìn gẹ́gẹ́ bí mo ṣe jẹ́yàn gẹ́gẹ́ bí mo ṣe jọ́ mìíràn ní ìsìn tí ìwọ náà jọ́ mìíràn so ó ní ìrànlọ́wọ́ téèyàn lè wá lọ́wọ́ rẹ̀ tó ní kápá tá lọ́bàá ẹ̀dá jẹ́ kó ní kápá lórí rẹ̀ oye so ibi tí Ibn Taymiyyah ti wá lọ nìyẹn pé
so àwọn àlìjẹ̀nú gan náà o wípé èèyàn lè wá ìrànlọ́wọ́ wọn lórí irú àwọn ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ àmọ́ ní tí Ibn Taymiyyah àṣe yẹn gan náà ibi tó lọ yẹn náà àṣìṣe ni oye stand rẹ̀ yẹn kò correct rárá àti rárá kò correct rárá àti rárá so bí wọ́n bá sọ pé tá a bá sọ pé kọ́ ọmọ aláìmọ̀kan yun kó tọ́ka sí àwọn iye tíra tí Ibn Taymiyyah àti sọ àwọn ọ̀rọ̀ yẹn so àti ibi tó ti sọ ní ìfọ̀síwẹ́wẹ́ àti ibi tó yá sí kó kàn yẹn ni so kò ní lè dákọ̀ rẹ̀ ẹ̀yin tẹ̀ dákàn mà ṣé àwọn eléyìí làwọn wà jókòó ti dákọ̀ tẹ́tẹ́yàn kan máa tọ́jú sí so oye èmi kan yà síbẹ̀ fún àwọn aláìmọ̀kan lẹ́yìn àfáìmọ̀lẹ́dà tó yá sí pé wọ́n lè fẹ́ ṣàgídí tí wọ́n fẹ́ sọ pé àwọn fẹ́ sá lọ sínú ọmọ pé lọ́pọ̀lọpọ̀ tí náà bá ti mú wọn wọ́n fẹ́ máa sá lọ sínú tíra Ibn Taymiyyah pé Ibn Taymiyyah àti ẹ̀sọ́ kìnnìkan mo yàn fún wọn ní kọ́ni bá mọ̀ pé ní wàhálà ni wọ́n wà tí wọ́n bá sá lọ síbẹ̀ so fún ìdílé ọ̀rọ̀ tí àfáìmọ̀lẹ́dà sọ ìkọ́ bẹ̀rù Allahu azza wa jal oye kọ́ bẹ̀rù ọba tó dáhùn oye báyìí kọ́ bẹ̀rù Allahu subhanahu wa ta'ala kọ́ bẹ̀rù Allahu subhanahu wa ta'ala so a lè lo ọ̀rọ̀ Ọlọ́run dárí fi ṣẹ̀rí wọn a lè lo ọ̀rọ̀ Ọlọ́run dárí fi ṣẹ̀rí tí wọ́n fẹ́ ṣe yẹn so kódà yìí tí wọ́n tún ṣe yìí gan ní tí wọ́n tún sọ yìí gan yóò ẹni tó bá mọ kíma ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ tó bá mọ so ẹni tó bá mọ kíma ẹ̀sìn Allahu azza wa jal ẹni tó bá mọ kíma ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala tó bá mọ kíma rẹ̀ yóò mọ̀ pé ibi táwọn mẹ́rin sọ yìí ó rí dínkù wọn púpọ̀ so ó fi bọ́n ṣe mọ like bọ́n ṣe jìnnà sí súnà tó ó fi hàn gan àfi ká Allah bẹ̀rẹ̀ kó ṣàánú oye so àfi ká Allah bẹ̀rẹ̀ kí Allah bẹ̀rẹ̀ kó ṣàánú so ìyẹn bó ṣe lóhun jẹ wọn bá ń tàṣọ nìyẹn so awo ma bóyá ìfẹ̀rẹ̀ ti kú so Allah bẹ̀rẹ̀ dà òun ló ma Allahu a'lam ìfẹ̀rẹ̀ ti kú kò tí kú kò sí tó kàn wá ọmọ ènìyàn láwa kò sí tó kàn wá pẹ̀lú pé ìfẹ̀rẹ̀ kan kú ìfẹ̀rẹ̀ kan kú Allah bẹ̀rẹ̀ dà sọ̀rọ̀ rẹ̀ nínú Qur'an kò sọ fún wa pé bàbá yìí ní òkú so àná sọ́dọ̀ mú sọ̀rọ̀ rẹ̀ kò sọ fún wa pé bàbá yìí ní òkú oye ẹnìkan wà lè dé lónìí kó wá kílèmù pé ìfẹ̀rẹ̀ ti kú kó wá jásí pé tó fẹ́ fi ṣẹ̀rí ní ọ̀rọ̀ ọ̀pìndán magician so ọ̀rọ̀ onídán sáhìr ọ̀rọ̀ ológun ní wọ́n fẹ́ fi ṣẹ̀rí fún wa orúkọ pé ọjọ́ ma kéwù bàbá mi kí ló kàn wá pẹ̀lú yẹn kò sí tó kàn wá pẹ̀lú yẹn so wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk